dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé ní àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àtọ́jú rere tí a fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára lénìí. A sì dúpẹ́ fún àwọn ìdílé àti ìgbéyàwó. A dúpẹ́ nítorí pé ẹ̀yin tí ẹ fi ìdí ìgbéyàwó múlẹ̀. A sì dúpẹ́ nítorí pé ẹ̀yin ni ẹ ti ṣẹ̀dá ìgbéyàwó láti àtètèkọ́ṣe. A dúpẹ́ nítorí gbogbo ìdílé tí ó ń la làásìgbò kọjá, ẹ̀yin Olúwa yóò bẹ̀ wọ́n wò lénìí, àti wípé ìgbéyàwó yóò máa di ohun tí ó jẹ́ wípé ọ̀run nínú ayé ní orúkọ Jésù. Àdúrà wa ìní yóò ṣe ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ yín, ẹ ó sì fún wa ní èsì nìkankan tí ó ti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ 14 oṣù kejì. Àwọn àdúrà fún àwọn ìgbéyàwó. Àwọn àdúrà fún àwọn ìgbéyàwó. Àkọsórí wa la mú nínú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 5. Róòmù orí 15 ẹsẹ̀ 5. Ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti inú kan sí ara yín, láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9 dé 11. Ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9 dé 11. Ẹni méjì sàn ju ẹnìkan, nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn. Nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnì kejì yóò gbé ọgbà rẹ̀ dìde o. Ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe òun nìkan nígbà tí ó bá ṣubú, tí kò ní ẹlòmíràn tí yóò gbé e dìde. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọ́n ò mọ́oru, ṣùgbọ́n ẹnìkan yóò àti ṣe mọ́oru. Bí ẹnìkan bá kọlu ẹnì kejì, ẹni méjì wọn ò kó lójú, àti okùn oníkan mẹ́ta kì í á fàjà. Olúwa kó bùkún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀. Wàyí ẹ jẹ́ ká gbàdúrà tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye tí wọ́n ní fún wa ní èní ọjọ́rú. Àdúrà àkọ́kọ́. Baba, mo dúpẹ́ fún ẹ̀bùn ìgbéyàwó. Olúwa o ṣé o fún ẹ̀bùn àjùmọ̀gbépọ̀. Àdúrà kejì. Baba, mo tún dúpẹ́ ní pàtàkì fún gbogbo àwọn ìgbéyàwó àwọn ọmọ rẹ nínú ìjọ mi, àwùjọ àti káàkiri àgbáyé. Àdúrà kẹta. Baba, jọ̀wọ́ jẹ́ kí ayọ̀ rẹ kún ìgbéyàwó mi àti gbogbo àwọn ìgbéyàwó tí ó yí mi ká ní orúkọ Jésù. Àdúrà kẹrin. Olúwa, nípa àánú rẹ jọ̀wọ́ ṣe ìsọdipúpọ̀ ohunkóhun tí ìgbéyàwó mi ṣe aláìní ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí Jésù ti sọ wáìnì di púpọ̀ nínú ìgbéyàwó Kánà àti Gálílì, jẹ́ kí ohun rere gbogbo tí ó wà nínú ìgbéyàwó mi máa pọ̀ sí ní orúkọ Jésù. Àdúrà karùn-ún. Baba, jọ̀wọ́ jẹ́ kí ọgbọ́n rẹ pọ̀ lórí mi, lórí ọkọ mi tàbí lórí àfẹ́sọ́nà mi àti gbogbo àwọn ìdílé tí ó yí mi ká ní orúkọ Jésù. Àdúrà kẹfà. Baba, jọ̀wọ́ bùkún gbogbo ìgbéyàwó àwọn ọmọ rẹ pẹ̀lú àwọn ọmọ rere tí yóò dàgbà láti sìn ọ́ ní orúkọ Jésù. Àdúrà keje. Baba, jọ̀wọ́ jẹ́ kí àlàáfíà rẹ tó ju gbogbo òye ènìyàn lọ kí ó jọba nínú ìgbéyàwó tó ń la làásìgbò àbí ìdojúkọ kọjá ní orúkọ Jésù. Àdúrà kẹjọ. Baba, jọ̀wọ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ rẹ tó ti tó ní ọkọ tàbí ní aya gba àṣeyọrí ìgbéyàwó ní orúkọ Jésù. Jọ̀wọ́ ràn wọ́n lọ́wọ́ láti yan dáradára gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ fún wọn nínú ayé o. Àdúrà kẹsàn-án. Baba, gbogbo ohun tí ìwọ kò gbìn nínú ìdílé mi àti nínú ìdílé gbogbo àwọn tó yí mi ká, jọ̀wọ́ fà wọ́n tu lénìí ní orúkọ Jésù. Àdúrà kẹwàá. Baba, má ṣe jẹ́ kí ìfẹ́ ọ̀tá borí ìgbéyàwó mi o. Ohunkóhun tí ọ̀tá ti pètepèrò nínú ìgbéyàwó mi, jẹ́ kí wọ́n kùnà ní orúkọ Jésù. Àdúrà kọkànlá. Olúwa, jọ̀wọ́ má ṣe jẹ́ kí èmi àti ọkọ mi lè ṣe ohun tí yóò mú ọ bínú sí wa o. Olúwa, jọ̀wọ́ máa tọ́ wa kí o sì darí wa nínú gbogbo ohun tí a bá ń ṣe ní orúkọ Jésù. Àdúrà ìkejìlá. Àwọn kókó àdúrà tìwọ fúnra rẹ lórí ìgbéyàwó rẹ àti àwọn ìgbéyàwó tó yí ọ ká. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.